Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, ohun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ẹ káàbọ̀ sórí ètò Lédìkẹ́ Ìfẹ́ Olúwa, the baby of Odùduwà. Ọmọ Nàìjíríà, owó ti lọ. Kì í ṣe pé àfi tí Nàìjíríà bá pín la máa bọ́ nínú ìgbèkùn. Àfi tí Nàìjíríà bá pín, òun làlàáfíà lè jọba ní fọkànbalẹ̀ lédè. Ẹ kọ́kọ́ bá mi gbé ojú ayọ̀ sókè. Ẹ bá ń wo fídíò tí mo fẹ́ play fún wa. Ojú tẹ wá fi wò kò ní fọ́. Etí tẹ fi ń gbọ́ kò ní di. Ọwọ́ tẹ fi ń bá mi ṣí ẹ̀ kò ní relédè yín. Agara ò ní dá yín. Opinion ti yín. Nígbà tẹ bá ti ń wo fídíò yìí, ẹ máa bá mi kọ sí ìsàlẹ̀ program yìí. Nígbà tí sẹ́nítọ̀ tó kọ́ mansion tó ju White House lọ. Ṣé ẹ mọyì orí tó kọ́ White House l'Amẹ́ríkà? Ẹ wá wo mansion tí sẹ́nítọ̀ kọ́ sí Nàìjíríà. Iṣẹ́ kí ni sẹ́nítọ̀ ń ṣe? Àyọ̀ká ò bá tí ìjà wá o. Mi ò bá tẹ̀ kéèbú wá o. Mi ti ẹ̀ṣẹ̀ kéèbú mọ́. Iṣẹ́ kí ni Nàìjíríà sẹ́nítọ̀ ń ṣe? Tí sẹ́nítọ̀ fi lè kọ́ irú ilé ribiribi tó tó yìí. Ilé tó tóbi tó White House. Tó tóbi tó ilé gbogbo àgbáyé. Èèyàn kan ṣoṣo ló kọ́. Báwo ni Nàìjíríà ṣe fẹ́ dá? Báwo làlàáfíà ṣe fẹ́ jọba Nàìjíríà? Báwo ni ìrọ̀rùn ṣe fẹ́ dé bá gbogbo ará ìlú ọmọ Nàìjíríà? Ìsúnmọ́bí ká jọ sọ. Ibo ni ìrọ̀rùn fẹ́ gbà wọlé fún gbogbo ìlú nílùú Nàìjíríà? Ẹ̀yin màmá bàbá, ìṣọ́kì mi, ẹ jẹ́ ká tẹ̀ kọ́kọ́ jọ wò ná. Ṣẹ́rí program ìṣọ́kì ni mo fẹ́ ṣe. Mo wá bẹ̀yìn, mo rọ̀ yín, ẹ bá ń ṣí ẹ̀. Àwọn tó ti rora wọn pípé inú ìyà Nàìjíríà làwọn fẹ́ kú sí. Àní ẹ say no to one Nigeria. Odùduwà nation, Yorùbá nation no going back. Solution to our problem is what we want. Òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. Àwa ò ṣe mọ́ pẹ̀lú location 9. Orílẹ̀-èdè abaniláyé jẹ́, orílẹ̀-èdè olè, orílẹ̀-èdè apanilẹ́kún, orílẹ̀-èdè afàkókò ẹni ṣòfò. A ò ṣe mọ́. Orílẹ̀-èdè táwọn tó jẹ́ olórí níbẹ̀ tí wọn ò láàánú mẹ̀kúnnù tó jẹ́ pé ìmọ̀tara ẹni nìkan ló jẹ wọ́n lógún. Láìfọ ara wọn nìkan ni wọ́n kíyè fún. Ìrọ̀rùn ara tí wọ́n nìkan ló kíyè fún. Adé sọ fún ẹ̀yin ọmọ Yorùbá wípé Nàìjíríà ó ṣe lé ẹja padà sílé wa. Nígbà tí èèyàn kan kọ́ ilé tó tó yìí tí ó sì ń ṣòwò nìkan lóní. This same senator ló gbẹ́sẹ̀ lé gbogbo dúkìá àwọn èèyàn kiri nínú Nàìjíríà. This same senator ló gbẹ́sẹ̀ lé property ìjọba. This same senator ló gba contract lọ́wọ́ ìjọba tó wó yẹn wọlé tí wọn ò rí tó ń fowó ṣe fún ìlú. Tó dẹ̀ lóun gba contract yẹn nítorí ìlú láti tún ìlú ṣe, láti jẹ́ kí ìlú wà òkè. Ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé táwọn ará bí ìdáyà aládàáni kan jẹ́? Kó jẹ́ káwọn ọ̀dọ́ kí wọ́n take over Nàìjíríà wọn kọ̀. Ẹ jẹ́ a lọ nílò títí wá. Ẹ túkọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní brainwash àwọn ọ̀dọ́. Ẹ fàìdí àǹdá ìjà ẹ̀sìn sílẹ̀. Kí wọ́n lè máa sọ wípé tó bá dá dúró, ẹ̀sìn kan ló máa ṣe, òòṣà kan ló máa bọ́. Ẹ jẹ́ kí solution kó wáyé. Ẹ jẹ́ ká bọ́, ẹ jẹ́ ká rọ́nà lọ. Ẹ bá wo fídíò yìí. Ó ga o.
First thing that came to my mind when I saw this video circulating on social media, I thought this is White House, to be honest. White House, let me go. White House, Washington DC, where President Donald Trump lives. But guess what? This is owned by the Senate President of Nigeria. Akpabio. A Senate President of Nigeria owns this magnificent building that looks like the White House where Donald Trump lives. One thing in Nigeria is, being a politician, you are made for life. If I tell you the worth of this building alone, even the Prime Minister of Canada doesn't own a house like this. Donald Trump, I'm very sure he doesn't own a personal house as big as this. But guess what? It is owned by the Senate President, Godswill Akpabio of Nigeria. Nigerian politicians, they are made for life. Their children, to their thoughts, to their 10th, to their generations, they are made for life. If he could own a house as big, this is just one of his houses in Nigeria. Other houses he owns in the US, maybe Canada, the US, other developed countries, we don't know them yet. But this is one of his personal houses in Nigeria. So if you, the first time I saw this house, I actually thought this is White House. Then of course no, it is owned by a Nigerian politician, Senate President. So if a Senate President can own a house as big as this, I wonder the personal house of Bola Ahmed Tinubu, the President of Nigeria. So you can see, we have resources in Nigeria. We have so many mineral resources, we have so many things, but the problem we have is just our politicians. If one person alone can control or can own a house like this, you would think everyone in Nigeria is made, but no. We have masses that are still living in poverty, living in penury, still living in hunger. Even they can't even, most people in Nigeria, they can't even afford 3 square meals. But just one person alone own a house as big as the White House. Do you think it is fair for just one person in Nigeria to own a house like this, where millions of people are living in penury, millions of people can't even afford 3 square meals, but just one person alone can afford and own a house as big as this? Mind you, this is just one of his houses. We don't know other houses that he owns. This is just one of his houses. So this is kind of the predicament Nigerians face. The gap between the rich and the poor is so big. But here in Canada, almost everyone, there is not much gap between the rich and mama, baba mi, wo ilé tí president àwọn senator kọ́, which is Akpabio. Ilé Akpabio, ohun lẹ wò yẹn o, ẹ̀yin mama baba. Senate president ló kọ́. Donald Trump kò gbé ilé tó tó yìí. Ẹ ṣàkókò gbọ́ lẹ́nu àwọn tó ń rí ilé tó ń rí ta. Prime Minister Canada kò gbé ilé tó tó yìí. Nítorí wọ́n láàánú mẹ̀kúnnù. Ẹ wo bí wọ́n ṣe take àwọn homeless nílùú yìí. Wọ́n gba salary. Èyí tó bá ti jẹ́ wípé ìyàkuyà lòun yàn láàyò pò fẹ́ yà. Ìjọba ń sọ salary fún lówó oúnjẹ. Ká má wá tí wá sọ ẹni tó wá serious, tó kàwé, tó mọ̀ nǹkan tó ń ṣe. Kẹ́ wo bí ìjọba ṣe assist wọn ní America, ní Canada, ní France, káàkiri orílẹ̀-èdè. Kí ló ṣẹlẹ̀ sí Nàìjíríà? Owó tó yẹ kó fi help àwọn homeless, àwọn aláàbọ̀ ara, òun ni wọ́n fi ń kọ́ mansion ńláńlá kiri. Ẹ bá mi bí Akpabio léèrè wípé ṣé tó bá kú ó lè gbélé ìlọsọ̀run. Ibi tó ń wo owó Nàìjíríà sí nìyẹn o. Ohun tó bá yé Nàìjíríà jẹ́ rèé o. Bá Akpabio ṣe jẹ Nàìjíríà, òun lẹ̀ ń rí yìí o. This same Akpabio, àìmọye ilẹ̀ l'Abuja tó ti gbẹ́sẹ̀ lé nítorí jẹ́ Senate President. Àìmọye ilẹ̀ ní ìlú Abuja tí Akpabio gbé ẹsẹ̀ lé nítorí jẹ́ Senate President. Ohun tó bá sọ lábẹ́ ike. Gbogbo àwọn dúkìá onídúkìá, àbáwọn dúkìá táwọn kan rà tí wọ́n padà jẹ́jọ́ ìjọba, tí wọ́n wá padà sọ wípé ọ̀nà tó gbà fi ra property yẹn kò tọ́. Gbogbo ẹ̀ ni aláyé ń gbẹ́sẹ̀ lé o.
ẹ wá sọ fún mi báwo lẹ ṣe fẹ́ rí justice tó dá Nàìjíríà, báwo ni Nàìjíríà ṣe fẹ́ wà òkè. Ẹ dáhùn, ẹ máa kọ sí comment section, máa ka comment. Báwo ni irú àwọn Akpabio tó kọ́ irú ilé báyìí ṣe máa bẹ lọ́wọ́ pé kí Nàìjíríà bọ́ nínú ìyà? Báwo la Akpabio àtàwọn tó kù ẹ̀, báwo ló ṣe máa bẹ lọ́wọ́ wípé kálàáfíà kó jọba? Ṣé rí pé ìyà tó ń jẹ wá Nàìjíríà ọwọ́ àwa ara wa ló kù sí o, kì í ṣe àwọn olóṣèlú, because àwọn olóṣèlú ò bẹ lọ́wọ́ ká bọ́. Àwa ló yẹ ká jà fitafita, àwa ló yẹ ká sọ̀rọ̀ sókè, àwa ló yẹ ká dúró ní dúró akọni, àwa ló yẹ ká ṣàyà gbangba ká gbà wọn wá kúrò lọ́wọ́ wọn o. Àwọn ilé rẹ́dí àti jẹyàn lọ́jọ́ ikú èèyàn, generation ọmọ tó ò tí ì bí wọn á bẹ jẹ gbèsè lẹ́dẹ̀ẹ́, wọn á bẹ finish ayé ẹ̀ tó bá dáyé kò ní ráyé wá. Ní àwọn tẹ́wọ́ tó jẹ́ Nigeria politicians, ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ìtàkà Akpabio kọ́ yìí. Ẹ rí tí President Bola Ahmed náà tún kọ́ fún gbogbo àwọn justice ti Nigeria. Báwo lẹ ṣe fẹ́ máa rí ìdájọ́ òdodo? Ẹ tí rí, ẹ rí kí n gbé wá, òkè máa gbé wá. Nígbà tó bá ní wọ́n gbẹ́jọ́ lọ sí kóòtù, Tinubu á máa win ni, wọ́n á máa win. Ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo wa lọ mọ̀ dájúdájú wípé tí Tinubu bá ṣe ọdún 8, ẹ bá ń pín ètò yìí, tí Tinubu ò bá pín Nàìjíríà, ìyà tó máa jẹ ìran Yorùbá. Ṣé rí gbogbo àwọn tá à ń pariwo tínú wá ń dùn yẹn, Fúlàní àfojú wọn mà bọ̀, ẹ lọ kọ sílẹ̀. Tí Nàìjíríà bá rìn mí wọ Nàìjíríà, tí bàbá Tinubu ṣe ọdún 8, tí bàbá hand over fún Fúlàní, olóyè Sunday Igboho safe, àṣírí ni mo bẹ́ fún yín yẹn. Ká lè tètè mọ̀ bá ṣe máa ṣúgbà ọmọ Adéyẹmọ nísìn tá máa fi bọ́ nínú ìgbèkùn. Ẹ lè má ka ọ̀rọ̀ mi kọ́rọ̀ pé kí ni Lady K sọ, ọ̀rọ̀ wo ló sọ, ṣùgbọ́n tó bá dìgbà yẹn bí mo ṣe máa wò rè o. Ó kọ̀ wá ṣe ní láàánú wípé òun máa wá wó ni, kò ní ṣọ̀rọ̀ ẹnìkan, gbogbo wa lájú máa jẹ breakfast yẹn, gbogbo wa pátápátá. Ṣé rí gbogbo àwọn Nigeria politicians, àwọn Akpabio àǹkó tó ń kọ́lé kiri, wọn ò ní support ọmọ Yorùbá mọ́ o. Ìgbà tó dé lónígbà ń lò lọ́ máa fi gbogbo kìíní ìṣe. Ẹlòmíì tó bá tún dé bẹ́ẹ̀ òun ló máa tẹ̀lé. Yorùbá òun ló máa tẹ̀lé. Tí bàbá Tinubu bá ṣe ọdún 8, tí bàbá Tinubu ò pín Nàìjíríà fún wa, ọmọ Yorùbá bẹ̀rẹ̀ látọlórí olóyè májàsọ́lá Ìgbòho ṣà, gbogbo ìwé ẹkùn lápapọ̀ tó bá wù yìí kẹ́ ètì mi. Ṣùgbọ́n mo mọ̀ pé àwọn tó bá ní àròjinlẹ̀ wọ́n á mọ̀ pé fact ni mò ń sọ, because ìwé ẹkùn tó operate nísìn inú àwọn Fúlàní ò dùn o. Ìwé ẹkùn tó rìn tó yọ fada tó ń jẹ́wọ́ akọni ọmọ kan tí kì í ṣọmọ àlè, inú Fúlàní ò dùn o. Ọjọ́ tí Tinubu bá lo ọdún 8 pé tó bá lọ, tí bàbá Tinubu fi wálẹ̀ sí Nàìjíríà yẹn, ẹ gbàgbé bó ṣe jẹ́, ìwé ẹkùn gan máa sá wọlé o. Ṣé rí gbogbo àwọn OPC tó ń ṣe bí olórí burúkú yìí, wọ́n á pàdé àpòpọ̀ mọ́ ìjọba mi tó bá take over. Ẹ lo kọ̀ọ̀kan tí mo sọ ìsílẹ̀. Gbogbo àwọn OPC àtolórí wọn àtọmọ ẹ̀yìn tí wọ́n ṣe bí wèrè kiri títì, tí wọ́n fojoojúmọ́ ń jà yìí, tí wọ́n sọ̀rọ̀ wọn di terrorist Boko Haram sórí social media yìí, wọ́n á lọ pàdé àpòpọ̀ mọ́ ìjọba tuntun tó bá débẹ̀, tó bá ti lè jẹ́ Fúlàní. Wọ́n á lé ìwé ẹkùn kábàkábà, wọ́n lé gbogbo ọmọ Yorùbá kábàkábà, ikú mọ́ọ̀tún á bọ́ sí tòsí, ẹ lọ kọ́ sílẹ̀. Mo ń sọ eléyìí kí gbogbo ọmọ Yorùbá kẹjẹ ká tètè dìde ká káràmásìkì ti Sunday Igboho. Opportunity lélẹ̀ kò gbọ́dọ̀ lọ. Ọ̀nà tá bá máa gbà tí bàbá Bola Ahmed Tinubu tó máa fi bá wa pín Nàìjíríà kó tó lọ, òun ni ká jọ wá o. Tinubu ò gbọ́dọ̀ fi wálẹ̀ lọ o. Ṣé gbogbo ìta yan tá ń ṣe gbogbo ẹ̀, mo fẹ́ kẹ́ rántí pé gbà tí Buhari wà bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ o, àtọ̀bẹ́ tó bẹ́ẹ̀ sí o. Àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá kan parapọ̀ mọ́ wọn o.
ara wọn ní Ṣèyí Mákindé o tí wọ́n wá gbàbọ̀dé ní July 1st o nílé olóyè Májàsọ́lá o bí wọ́n tún ṣe máa di pàpà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní July 1st ẹ má rò bí àwọn ọba kankan ò mọ̀ sí o kékeré o ti ń ṣiṣọ́ lójú eégún ebi ò dẹ́ fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ wákàn máa ní òkè ọ̀rọ̀ ń bọ̀ ẹ má wọ̀ rí ẹ gbọ́ ẹ má rò bí àwọn ọba kan ò mọ̀ sí ohun tó ṣẹlẹ̀ ní July 1st pẹ̀lú Ṣèyí Mákindé àtàwọn gọ́fúnà kọ̀ọ̀kan ní ilẹ̀ Yorùbá ṣẹ́yí tí Buhari bá lọ tán lẹ́nìí ṣe mọ̀ pé nísìn inú gbogbo àwọn bá dùn inú wọn ń dùn báyìí sìn bóyí tó bá ti ẹ̀ ṣojú ayé aṣáṣìírí pé inú wọn ń dùn wọ́n jubilate wọ́n celebrate pẹ̀lú wa wípé ìwé ẹkùn ń ṣe bẹ́bẹ́ ọmọ kan ni wá àwọn ìṣọmọ àlè tí Tinubu bá ṣe tán tó bá lọ gbogbo àwọn ọba wọn yé wọ́n á sá padà lẹ́yìn ọmọ Yorùbá wọ́n padà sẹ́yìn Fúlàní o nítorí inú ìbàjẹ́ Nàìjíríà làwọn náà ti ń jẹ wọ́n dẹ̀ ti mọ̀ pé táwọn bá ṣe kọ́ńtà yìí ẹ máa jẹ wọ́n á padà lọ gbá àbọ̀dè fún ìran Yorùbá lójú pálí gbogbo àwọn Akpabio iṣẹ́ mọ̀ pé yìí bàbá Tinubu ni wọ́n wà nísìn báyìí ọjọ́ tí ọdún mẹ́jọ bàbá Tinubu bá pé tí bàbá Tinubu bá step down ọjọ́ yẹn l'Akpabio náà máa jẹ ìlẹ́yìn bàbá o Akpabio ní White House yìí o bí Akpabio ló lóun jẹ́ ọjọ́ yẹn ló máa dẹ̀yìn lẹ́yìn bàbá Bọ́lá Ahmed Tinubu ó máa yéjú padà gbogbo wọn máa yéjú padà wọ́n tẹ̀lé ìjọba tuntun tó wà ń bẹ̀ ohun tó bá sọ lábẹ́gẹ́ ibi tó bá ti ìran Yorùbá sí nígbà yẹn àwọn òjẹ́gbògógó àwọn oníjẹkújẹ ọmọ Yorùbá tó bá ń tẹ̀lé wọn ibi tó bá tì wọ́n sí ló máa yọ o ẹ̀yin ọmọ Yorùbá tàtà kẹ́ lè mọ tó wà ńlẹ̀ tí Tinubu ò bá bá wa pín Nàìjíríà yẹn kò dé sọ́mọ̀ rẹ́rìn tí Tinubu ò bá bá wa pín Nàìjíríà yẹn kí Tinubu tó lọ bó dẹ̀ jẹ́ restructuring ló fẹ́ ṣe kí wọ́n ṣe ìtọ́ba máa ṣe bẹ́ẹ̀ tó ṣàmà favour ìran Yorùbá tí wọ́n bá hand over ìran Yorùbá again padà mọ́ àsíá Nàìjíríà ní 2030 àbí tí Tinubu ò bá wọlé 2027 tó bá gbé fẹ́ lómi mo fẹ́ kí gbogbo ìran Yorùbá lọ mọ̀ wípé a ti wọ̀ ó kù bá ṣe fẹ́ bọ́ eléyìí ò ṣòro èpè ẹ jẹ́ ká fúnra wa jòkó ká jọ ṣe analysis fúnra wa ẹ má dúró de analysis ẹnu sọ̀rọ̀sọ̀rọ̀ kọ̀ọ̀kan èyí náà ẹ sọpọlọ yín kalẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń ṣe analysis fún yín ẹ mọ àgbékalẹ̀ ọ̀rọ̀ jùlọ ẹ ní làákàyè jùlọ ẹ mọ àròjinlẹ̀ jùlọ why tẹ́ ṣe analysis fúnra yín why tẹ́ àròjinlẹ̀ fúnra yín why tẹ́ dúró de sọ̀rọ̀sọ̀rọ̀ kọ̀ọ̀kan kó wá já yín sí why tẹ́ dúró de sọ̀rọ̀sọ̀rọ̀ kọ̀ọ̀kan kó wá ṣí yín níyè tọ́ba tẹ̀ tún ti wá ṣí yín níyè tó ti rọra open door fún yín ó yẹ kẹ́ ṣe kí ni kẹ́ já tọ́ ni 1 minute. ẹ má bèrè Bọ́lá Múdé so gbogbo wọn pátápátá ó mọ pàdé àpòpọ̀ mọ next president tó bá jẹ kò dẹ̀ sí nǹkan méjì káwọn lè bára yé gbé ni kára lè tù wọ́n ni kọ́ lè continue àti máa jẹjẹkújẹ tí wọ́n ń jẹ lọ wọ́n á lọ pàdé àpòpọ̀ kó tó wá dàbẹ̀ mọ́ wa lọ́wọ́ èmi ti wá sí wọn gbẹ́rẹ́ pàpọ̀ lè ní o ẹ kú bọ̀ àwọn òwò prógráàmù ń ṣe èrò púpọ̀ kì í wò mí ṣùgbọ́n tí n bá sọ báyìí wọ́n padà sọ fún mi pé ṣé mi ṣe prógráàmù ṣé mi sọ kó bá má wá dàbẹ̀ gbogbo èyí tẹ́ bá láǹfààní àti wo prógráàmù mi ọjọ́ tí ń lọ ẹ jẹ́ ká jọ rò dáadáa kí ni next step no going back Yorùbá nation ẹ rí pé mo stand on it èmi fọ rere èmi ìgò bí mo ṣe program níjọ́ kan kí n má sọ̀rọ̀ pé no going back lọ́rọ̀ Yorùbá nation because that is the only solution that is the only solution tọ́ba lọ́mọ tún Nàìjíríà ṣe Nàìjíríà bá dá bí Tinubu ṣe ń fọ́ ìsìn ẹ̀yin bàbá bàbá bí Tinubu ṣe ń fọ́ yìí tó bá gbẹ́sẹ̀ tó bá kúrò ń bẹ̀ ohun tẹ́ rò pé Tinubu fọ̀ ẹ mọ̀ pé dọ̀tí ju kí ló dálẹ̀ lọ kódà wọ́n á tún sọ fún yín wípé ó dọ̀tí ju ìgbà tí Buhari wà ń bẹ̀ lọ ìgbà tí Tinubu ló dọ̀tí tán wọ́n ló sì mọ̀ nígbà tí Buhari wà ń bẹ̀ ìgbà tí Tinubu
gbà yẹn ló dọ̀tí ń tó máa padà sọ fún yín nìyẹn ń tó máa sọ fún yín nìyẹn gbogbo àwọn tẹ́rí tí wọ́n ṣùgbà bàbá Tinubu lọ́jọ́ tòní tí bàbá Tinubu bá kúrò ń bẹ̀ wọ́n máa dẹ̀yìn lẹ́yìn bàbá Tinubu o àwọn tẹ́ ẹ̀ wò pé àwọn èlè ti dúró pé kí àmọ́ jẹ́ ìran Yorùbá àwọn èlè ti dúró pé kí ìran Yorùbá bọ́ nínú ìgbèkùn àwọn èlè ṣe kíní tí bàbá Tinubu bá kúrò ń bẹ̀ wọ́n máa padà jẹ́jú ayé wọ́n máa sátẹ̀lé Fúlàní tó wà ń bẹ̀ kí àlọ́ burúkú má lọ kí àbọ̀ burúkú má bọ̀ wá bá àwọn Yorùbá ẹ jẹ́ ká tètè jí ká má sùn Yorùbá nation no going back gbogbo ọ̀nà tí a bá mọ̀ gbogbo ìgbésẹ̀ tí a bá lè gbé ẹ jẹ́ ká máa gbé ẹ jẹ́ ká máa gbé sẹ́nitọ̀ Akpabio tó jẹ́ president àwọn sẹ́nitọ̀ ẹ wo ohun tó fà kalẹ̀ ìmẹ́ tó pè mí yes ẹ má bínú ẹ jẹ́ ká tètè mọ bàbá ṣe máa ṣe no going back Yorùbá nation ìran Yorùbá àti ìjòkó tẹ̀tẹ̀rẹ̀tẹ̀ sìn gbogbo ẹ ti tutù àbí bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run ti bá wa ṣe bàbá Tinubu ti ṣe bá ṣe fẹ́ kó rí wípé kí wọ́n dá security padà sílẹ̀ Yorùbá mo fẹ́ kẹ́ mọ̀ wípé gbà lọ bí òréré o sì kì í ṣe kí bàbá Tinubu fún wa ní security nílẹ̀ Yorùbá nìkan o kì í ṣe kí bàbá Tinubu fún ọmọ Adéyẹmọ nílẹ̀ àṣẹ nìkan o bí kò ṣe pé kó fún wa ní Yorùbá nation ni o kó fún wa ní Yorùbá nation ni o ìgbà tí bàbá Tinubu wà ń bẹ̀ ni wọ́n ń pàṣẹ o tí bàbá Tinubu bá ṣe tó bá palẹ̀ tó bá tàwọn tó bá lọ àṣẹ ti tẹ̀lé wọn lọ ni o gbogbo àṣẹ inú wọn yẹn wọ́n ti gbé lọ ni o ẹ gbọ́ gbogbo àṣẹ títí wọn tó ń pàǹgbà yẹn wọ́n ti gbé lọ ẹlòmíì tó bá débẹ̀ ló dá láṣẹ kó bá má bá wá di wípé àwa máa dààmú from one battle to another kó bá má wá di wípé eré tó yẹ ká sá láàrin ìṣẹ́jú mẹ́wàá àwa fi àìmọye ọdún àwa fi sá because ẹ lọ kọ̀ọ̀kan tí mo sọ ìsílẹ̀ yìí màmá bàbá tí ẹ bá mọ ìkọ́rò dáadáa kẹrò bí mo ṣe ń sọ yìí tí bàbá Tinubu bá ṣe ìjọba ẹ̀tọ́ tó bá lọ Fúlàní máa rọ́rọ́ burúkú fún ìran Yorùbá gbogbo èmi làwọn ẹrùfà gbogbo àwọn èmi làwọn Màlàmí gbogbo àwọn èmi ní Gúnmi gbogbo àwọn ní Sultan of Sokoto gbogbo èmi làwọn kìnnìkan wọ́n máa lọ sá sí abẹ́ Fúlàní mi tó bá wá jẹ president of Nigeria wọ́n á sá sí lábẹ́ wọn jọ ṣiṣẹ́ wọ́n wá gbá màṣí yẹn padà fún ìran Yorùbá ọlá tí ẹ jẹ nígbà tí bàbá Tinubu wà ń bẹ̀ wọ́n wá padà bẹ̀rẹ̀ sí ní ṣe kíni wọ́n wá máa gbá padà fún yín ní bọ́mbà tó bọ́mbà ẹ má bínú àwọn kọ́sítọ́mà ni ẹ má bínú ohun tí a jẹ nígbà tí bàbá Tinubu wà ń bẹ̀ tá a jẹ gbádùn ẹ̀ tá a jẹ fọkànbalẹ̀ tá a kàn ń dúpẹ́ wípé wọ́n bá wa yanjú àwọn kidnapper díẹ̀ because ẹnujọ́ mẹ́ta ìsìn ó dínkù ní ilẹ̀ Yorùbá ilẹ̀ kíní kan gídá lọ́tí lọ́ ṣe kíni lọ́tí lọ́ ṣe wọ́n lọ́ṣẹ́ ń sìn ó dínkù ní ilẹ̀ Yorùbá ṣe wá rí gbogbo ìta wá gbádùn yìí kó má dín ta máa wá ṣe kíni ta máa kéyà láyà Latif ẹ bá mi ṣe kíni ẹ bá mi rò dáadáa mọ́ra wọn kẹ́ analyse ọ̀rọ̀ mi kẹ́ jókòó kẹ́ ràrò jinlẹ̀ Tinubu tó bá lo 8 years tó bá pé tó bá lọ ìjọba mi tó bá dé ṣé inú ẹ̀ máa dùn sí ìlú ẹkùn ṣé àwọn Fúlàní ò ní sá sí lábẹ́ bàbá Tinubu ò ṣe sá sí lábẹ́ bàbá Tinubu ò ṣe sá sí lábẹ́ kẹ́ wá rò pé ṣé inú ẹ̀ máa dùn sí ìlú ẹkùn ṣé wọn ò ní sá sí lábẹ́ láti fi bá gbogbo iṣẹ́ ribiribi tí ìlú ẹkùn ṣe jẹ́ ṣé wọn ò ní sá sí lábẹ́ láti fi fìyà jẹ ìwọ Yorùbá kémi àti yín kájọ rò ó ẹ̀yin tẹ́ wò mí ẹ lọ ṣanalysis ẹ fúnra yín ẹ má jẹ́ kó ṣanalysis fún yín àníri jù bẹ́ẹ̀ lọ lórí ètò Lady Kẹ́fì Olúwa the baby of Odùduwà òun lèmi jẹ́ Odùduwà nation no going back Odùduwà nation no going back no retreat no surrender bẹ́ẹ̀ ni èmi bá dúró no retreat no surrender because bàbá Tinubu ní lọ tán kọ́ wá kó ìwọ wa sádánwò àfi kí bàbá Tinubu kọjọ ẹ̀bẹ̀ lèmi bẹ̀ wò kó bá wa pín kó tó lọ tó bá jẹ́ tòótọ́ ni wọ́n yọ́nú sí Sunday ọmọ Adéyẹmọ
tó bá jẹ́ tòótọ́ inú wọn dùn sí ìrù ẹkùn, inú wọn dùn sí nǹkan tó máa Adéyẹmọ ṣe, tí wọn ò dẹ̀ fẹ́ kí nǹkan yẹn kó dédé dópin nígbà tí Fúlàní bá gbàjọba ìlú Nàìjíríà, kó bá wa fún wa ní Yorùbá nation. Ohun tí Sunday ń pòǹgbẹ fún látọjọ́ pípẹ́, kó bá wa ṣe. A fẹ́ dá dúró àṣemọ́ pẹ̀lú wọn Nàìjíríà. Ẹ wá ra ohun tí mò ń tà yín màmá bàbá, èwo ni kí n show yín. Ẹ wá wo àwọn ọ́ìlì tí mo kó síbí báyìí. Ṣẹ́rí mo fẹ́ ṣe fídíò ẹ̀ ní látàná ni mo ṣe pick àwọn sample yìí síbí báyìí. But tó wà bẹ́ẹ̀ ni pé bí mo ṣe ń gbìyànjú àti ṣe bẹ́ẹ̀ ni mò ń busy. Kódà ibi tí mo kó wọn sí tí mo fi lọ lé lánàá ni. Ṣẹ́rí gbogbo àwọn ọ́ìlì ṣe máa rí orí báyìí. Ẹ jẹ́ kí n move closer to the camera. Ṣẹ́rí gbogbo àwọn ọ́ìlì tẹ́ ẹ wò yìí. It's not showing well. Kò show dáadáa. Kí ni kí n ṣe ooo. I'm coming. Ṣẹ́rí àwọn ọ́ìlì tí mo fẹ́ fi hàn wáyìí. Àwọn ọ́ìlì tẹ́ lè mix mọ́ cream tó máa fún yín ní colour tó dà, tí skin yín máa bright, tó máa mú yes, tójú yín máa glow. Ẹ ní anti-ages wrinkles, ẹ ní wrinkles kankan, ẹ ní blemish kankan ní skin, ẹ ní dark knuckle, ẹ ní face burn, ẹ ní dark spots, gbogbo ẹ máa smooth. Àwọn ọ́ìlì tí mo kó síbi, mo fẹ́ ṣe fídíò lọ́tọ̀, mo ń bọ̀. Yes, ó show díẹ̀ báyìí. Ṣẹ́rí àwọn ọ́ìlì, ẹ jẹ́ kí n máa fi hàn wá ní kọ̀ọ̀kan. Ṣẹ́rí àwọn ọ́ìlì èèyàn ò lè ra gbogbo ẹ̀. Pé jẹ́ kí n kú lo gbogbo. It's not possible. Kò possible. Àwọn vendor mi, ẹ jẹ́ ṣàṣírí ẹ̀ fún yín. Àwọn vendor mi wà, mo ti gbá research débẹ̀, mo ti link mọ́ wọn, but èmi ò ní time àti ṣe. Ṣẹ́rí gbogbo àwọn ọ́ìlì tí mo kó síbi, wọ́n máa já gbogbo ẹ̀ sínú bucket. Àṣírí ni mo sọ fún yín yẹn. Wọ́n máa filẹ̀ fún 3 days kó fi mix dáadáa. Wọ́n máa roll ẹ̀ lójoojúmọ́, wọ́n máa roll every blessed day, wọ́n máa roll. Tó bá ti rò bẹ́ẹ̀ yẹn, a máa mix papọ̀ dáadáa. Wọ́n wá lọ ra àwọn ike, wọ́n wá tún rọ. It's very good o. Iṣẹ́ tó wà pa ni o. Because cream mi wà kò ṣiṣẹ́ fún pimples, ìmí wà ó ṣiṣẹ́ fún pimples. Ìmí wà kò ṣiṣẹ́ fún anti-ages, ìmí wà ó ṣiṣẹ́ fún. Ìmí wà ó ṣiṣẹ́ fún face burn, ìmí kan ṣiṣẹ́ fún pimples. Ṣé mo pé tó bá mix ti face burn àti ti pimples papọ̀, ṣé mo pé ó máa ṣiṣẹ́ fún méjèèjì. Ìmí kéde wà ó máa ṣiṣẹ́ fún skin patches, ìmí máa ṣiṣẹ́ fún eczema,